ibi a ti mọ̀ pé àpẹẹrẹ àwọn ọbẹ̀ nu lọ́lanu ibi tí àpáta tí omi ti ń jáde ní tí èèyàn fi igi là tó fọ́ ẹ rí i pé bí a bá fi irin sọ àpáta irin ni ó yà máa tẹ̀ díẹ̀ ṣùgbọ́n ọ̀pá tọwọ́ Ànábì Mùsá ọ̀pá àṣẹ Ọlọ́run ni tí èsì agbára ní fi ṣiṣẹ́ bí èsì àmì Ọlọ́run àwọn tí wọ́n jẹ́ bí dàrẹ́tọ̀ àyè náà ni wọ́n tún júwe fún wọn pé àwọn àyè náà bó ti rí rè wọ́n júwe fún wọn. bàbá wo náà Kùránì. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ààfin Bílíkísù ọmọbìnrin ti ìlú Sàbá ilẹ̀ ń wò yìí nílùú Yemen Ma'rib nílùú Yemen ó tó 2,000 kìlómítà sí Jerusalem tí Ànábì Sulemana wà pé lànàbì Sulemana ààfin tí ẹ̀ ń wò yìí ni Ànábì Sulemana ti ní kí wọ́n lọ gbé àga wá ní nǹkan bíi ìrìn 2,000 kìlómítà lágbára Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn àfáà àga náà bá Ànábì Sulemana ní Jerusalem kó tó di pé Bílíkísù wọ̀ ẹ̀kọ́ tí a fẹ́ ká kọ́ ni pé bí ọlá náà ti tóbi tó àti ààfin yìí ìjọ tó kíchìnì àwọn ìta ń lò láyé ìsìn mọ́ kò tó bẹ́ẹ̀ mọ́ gbogbo tí kálukú bá kà fún lọ́lá bí ò ti ní tó kíchìnì tàwọn àtọ́lá nù àmọ́ dáadáa tá a bá ṣe kò ní gbàgbé Ọlọ́run ọba ìjẹ́ nígbé albirru la yabla wa dhanbu la yanza.